láti lè ṣe rédíò mọ̀lẹ́bí family radio 88.5 FM tó kalẹ̀ sí ìlú Abẹ́òkúta. Akọ́tún ètò ọba ọlọ́rẹ̀ ní ìmọ̀dé sí etí ìgbọ̀yìn eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti àwọn ìyá wọn méjèèjì. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́run àti ọlá rẹ̀ mú kí gbogbo aláwọ̀ pé Ọlọ́run jẹ́ ó máa bá wa gbé. Èmi ọmọ yín náà ni Alfa Nurain Imran Awoko Akínyínká. Èmi náà ni mò ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ètò tí wọ́n gbé kalẹ̀ tí ń ṣe ètò ọba Oloore tí bàbá wa Alhaji Akeem Olatunji Akanji Arowo Adinni kẹsàn orílẹ̀ aṣíwájú àdínì ọlọ́run dá Sàràkí àdínì ìléwó orílẹ̀ tí wọ́n gbé ètò yìí kalẹ̀ ọlọ́run jáde bàbá náà pẹ̀ má padà ṣe wọ́n lẹ́ni tí ó tọrọ jẹ kẹ́yìn ayé wọn fà rẹ̀ ṣe wọn ṣàlékún dáadáa wọ́n gbé ètò yìí kalẹ̀ tazkiratan li abawayhi wọ́n gbé kalẹ̀ kó máa jẹ́ ìrántí fún àwọn òbí wọn méjèèjì ẹni àkọ́kọ́ ní wọn Alhaji Abdul Wahab Ìṣọ̀lá Ọlátúnjí àtìyáwa Àyìnkẹ́ Tókì Ọlátúnjí àtìyáwa Rebecca Ọlátúnjí ọlọ́run kó bá mú ẹ̀san tí arákùnrin yìí ṣe bá wọn òbí wọn tóbi dórí àfa wa tí wọ́n bètò yìí lọ tí tán fi dé nínú àwẹ̀ yìí àfa mi dáadáa Sheikh Ismail Abdulhamid Odùsínà tí wọ́n jẹ́ ọ̀tún ìmáàmù ní Kẹsàn orílẹ̀ tí wọ́n sì jẹ́ ìmáàmù ratib ní àdúrà mígbà nílùú ọlọ́run dá tí wọ́n sì jẹ́ ọ̀tún olórí ọmọge fún gbogbo Òkè Ògùn lápapọ̀ ọlọ́run bá mi kẹ́ wọn bá mi ṣekú ní sinmi fún wọn dórí bàbá tèmi náà Alhaji Imran Akande Awoko bá mi kẹ́ wọn ọlọ́run kó bá mi kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn bisimilayi kúlò wàlá gbogbo àwọn òbí tá a ní láyé látọ̀dọ̀ ìyá mi káàdì gbogbo àwọn òbí wa tí ń bẹ látàwọn olórí wa ọlọ́run kó jáde wọn pẹ́ ọlá ìtóbi lọ́dọ̀ ọlọ́run yín náà tó ìnà. èyí tí mo mú wá tí ó máa jẹ́ àǹfààní fún wa òun lórí ìgbésí ayé wa òun náà ni ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì la yaruddul qada illa bid-du'a wa sadaqa wala yazidu fil umri illa al-birr. Ànábì ní bí dáadáa bá torí àti ìbànújẹ́ tó bá lálẹ́ hù nínú ayé ọkùnrin àti obìnrin tí ìbànújẹ́ bá dé tó lámìláka ní ohun tí mo ní sunkún òjijì Ànábì ní kò sí nǹkan kan tó lè lé àkọọ́lẹ̀ búkú ònú ayé ẹ̀dá tó ju àdúrà àti sàrà lọ. Gbogbo wa olùgbọ́ mi bá mi múra sí àdúrà ṣíṣe bó bá ti wá ń ṣe àdúrà kó máa ṣe sàrà àdúrà àti sàrà ṣíṣe ẹ máa ń lé àkọọ́lẹ̀ ẹ̀bù kúrò fẹ́ dání wala yazidu fil umri illa al-birr. Bákan náà dáadáa ṣíṣe òun máa ń jẹ́ kí èèyàn ó gùn lẹ́mìí dáadáa ṣíṣe sí àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ ká ṣe fónílé ká ṣe fàlejò ká ṣe fọkùnrin ká ṣe fóbi gbogbo àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ká ṣe fún wọn dáadáa yìí máa mú mi ní gùn lẹ́mìí ni bí wọ́n bá wá ń pòwe wípé igi tó yẹ pẹ́ nígbó rárá ẹ ò lè rẹ́ nìkan kí wọ́n ní dáadáa tó ń ṣe tó pọ̀jù òun náà ló ṣekú pa rárá o dáadáa yìí ṣekú pa ni ní àìpé ọjọ́ tá a bá rẹ́ nìkan tí ń ṣe dáadáa tó wá kú láì tọ́jọ́ ajẹ́pẹ́ Ọlọ́run ló pa orí tiẹ̀ lórí tọ̀hún ni Ọlọ́run lágbára ẹ̀ lórí ẹ̀ ni ó lo àdúrà ẹ̀ lórí ẹ̀ ni torí náà gbogbo wa tó ń gbọ́ mi gbìyànjú kó o máa ṣàdúrà kó o dẹ̀ máa ṣe sàrà gbogbo nǹkan yìí yóò máa ń lé àkọọ́lẹ̀ bú kó nínú ayé ẹ̀dá ni kó o sì gbìyànjú kó o ṣe dáadáa yìí ìmáàmù ní gùn lẹ́mìí dáadáa yìí ìmáàmù ní kéèyàn máa jẹ́ nire lọ́dọ̀ àwọn èèyàn àti ní ọ̀dọ̀ Ọlọ́run ni torí náà ẹja dáadáa Ọlọ́run jò rọrùn fún wa àfáà mi tí wọ́n bètò ìlọ́tẹ́lẹ̀ Sheikh Ismail Abdulhamid Ọlọ́run bá mi kẹ́ wọn nínú àwọn àfáà mi tí wọ́n sì ṣẹ́kù láyé àfáà mi Ọlọ́run kó jẹ́ rí wọn pẹ́ o Sheikh Ismail Sheikh Abdul Wasi Busayr al-Imam Ọlálẹ́yẹ Ọlọ́run jẹ́ rí wọn pẹ́ bàbá mi Sheikh Abbas Abdul Aziz Alideri náà jẹ́ muasis wa mudir markasul ulum ní Àgbàdo Ọlọ́run jẹ́ ara àfáà mi pẹ́ lórí bàbá mi àgbà Sheikh Jamiu Yunus Atẹ́rẹ́ tí wọ́n jẹ́ mufti diya ní gbogbo Àlímọ̀ṣọ́ ní Ògùn ní Lagos State lọ́hùn Ọlọ́run jẹ́ rí bàbá mi pẹ́ wọ́n láwọn àfáà mi Ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́ iléeṣẹ́ yìí ò ní dàrú ọlá ìtóbi lọ́dọ̀ Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ètò ọba ọlọ́rẹ̀ ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán eléyìí tí Alhaji Akeem Olatunji tí wọ́n jẹ́ Arowo Adinni ilẹ̀ Kẹsàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ní ìrántí bàbá wọn àti ìyá wọn méjèèjì abiola ọ̀bálà kí ó gba lẹ́sìn fún wọn kí ó sì bá wa fi àwọn òbí wọn náà sí Aljannatu Firdaus. Àmín.